fẹ̀dú sílẹ̀ dáadáa ká lè rí mú kọ́mẹ́dì tuntun la tún mú wá ẹ má fọkàn bá wa bọ̀ o. ṣé ẹ rí wọn o ṣé ẹ kò mọ wọn o. ṣé ẹ rí máa padà calamity problem chaos ọjọ́ òyìnbó lẹ́nu àsìkò òyìnbó kọ́ nílé. chaos problematic. kí ni problem ẹ náà. 1111 12348. Hello sir. Aruna street la wà sà. Àwọn tí wọ́n jẹ́wọ́ náà 3A ilé yẹn la wá já iná wọn. Ìṣọ̀lá ló wá gun òpó. Ìṣọ̀lá ti kú sà. Ìṣọ̀lá ti kú, iná ti gbé Ṣọ̀lá sà. Kò tí kú sí. Iná ti gbé Ṣọ̀lá sà. Ìṣọ̀lá ti kú mọ́ serious sà. Yes, very problematically or problematically. 111 emergency problematically. Ìṣọ̀lá ti kú. àmọ́ ò dá mi lójú ìṣàwádà òun. Ìgbà wo ló fẹ́ sọ ẹkún yìí dà? Ẹni tó ti kú ti lọ, jáde jẹ́ kí afẹ́rẹ́ fẹ́ sí ẹ, gba fresh air. Jáde, meet new people, mingle. Ó ní kí n lọ meet àwọn èèyàn tuntun. Mo sọ nǹkan fún ẹ wípé fúnra ọkọ mi ló fẹsẹ̀ rìn lọ bá ikú torí mo sọ fún etí kúkú ni òjò gbọ́rọ̀ sí lẹ́nu tó lọ́ fi kọ ikú. So possible kéèyàn lọ fọwọ́ pe kú fúnra rẹ̀. Àná ẹnìkan sọ fún mi pé kí n sọ fọ́kọ mi pé kó má jáde. Ó lọ agídí ó lọ fi lọ kó kú. Àbúrò mi sọ bínú pé mo ránṣẹ́ sí ọ ní pàjáwìrì. Rárá o. Torí ọlá bí wọn náà ti mọ̀ ṣe sí mi ládùúgbò ni o. Orí ńgbà tí gbogbo yòókù tán bá ń wò kí bí ẹni pé ilé wa ìṣẹ̀ṣe kínní. Torí pé tá a bá sóúnjẹ ọdún gbogbo tó kú ọmọ yọnu báyìí wọn ò ní débẹ̀. Ìwọ yìí nìkan náà lọ ọmọ gbàkúrú mọ́ wa nínú ilé yìí. Títorí ẹ̀ lọ́jọ́ jẹ́ pé tí mo rí sí ọ yìí ni mo ṣe ní kí n wí fún ọ. Dákun bá lè rẹ ńkọ́. Ó dàbí pé wọ́n ti jáde. Wọ́n sì rí báyìí. Bó o ló ti ṣe gbogbo ọgbọ́n wo lọ́ọ́ dà gbogbo ọ̀nà wo ló gbégbà tó fi bọ́kọ rẹ sọ pé kó mọ̀ jáde ńlé fọ́sẹ̀ kan lónìí. Ó dídí ọ̀sẹ̀ kan ni kó mọ̀ fi jáde o. Ọ̀sẹ̀ kan. Ọ̀sẹ̀ kan o torí tó bá jáde ó léwu o kó máa lọ jẹ́ pé iná tí wọ́n dálẹ̀ fẹ́ yẹ gúnnugún míì kó máa lọ jẹ́ pé jẹ tiẹ̀ ní ó forí kò. Ìyá wa mo máa gbọ́ yín lágbọ́yé ẹnu wo ni fẹ́ fi sọ fọ́kọ mi wípé kó má jáde fún ìdí ọ̀sẹ̀ kan. Ọkọ mi ò máa kí n ṣẹran rírọ̀. Wo kèsè dùnú mi ni kí n wá kí ọ̀pá wa bọ̀ ọ̀dárò Ọlọ́run ó ràn lọ́wọ́ Elédùà ó sì tì ọ́ lẹ́yìn gbogbo bọ́ọ̀bà ṣe déètì obìnrin tó fi bọ́kọ rẹ̀ sọ níbi tó ti yẹ kó gbọ́ tí ó sì fi gbà torí mi ò tí ì fẹ́ kémi ọ kẹsẹ̀ lẹ́sẹ̀ kí n wá kí ọ pé o kú ọrọ̀ èèyàn o ò ní dropò ọ̀sán gan ní jẹ́bẹ̀ o ọ̀sẹ̀ kan o kọ́kọ́ rí ọmọ jáde o ọ̀sẹ̀ kan o bọ́bá wa kọjú sí ọ kó o ta tó bá kọ̀yìn sí ọ kó o ta tó bá wá kù wọ nìkan kó o tẹ́rù ara rẹ pa. Ẹ ṣe. Ìyẹnjú rẹ o torí ní kọ́ mọ̀ jáde lè rọ rẹ o ní ọmọ jáde fòdìdí ọ̀sẹ̀ kan. Èmi àti ẹ̀kọ́ níbi bàbá Ọlọ́run níbo ò ní lọ o. Irú àdáradá wo nìyẹn? Wọ́n náà gbọ́dọ̀ jáde lẹ́nu. Kí ló ṣẹlẹ̀ tó fi ní mọ́jáde lé? Mo lọ síbi iṣẹ́ òòjọ́ mi. Ta ló sọ fún mi pé mọ́jáde lé ìgànnà? Ìránṣẹ́ Ọlọ́run ni. Táwa rẹ̀ ní jáde. Sórí àwọn ìránṣẹ́ kan tó pé Ọlọ́run òkú fúnra ní ìpèrè àwọn. Sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Ẹni tí ó ní mọ́jáde lé yóò múra ni o. Ṣé ìṣàlàyé ọ̀rọ̀ fún ọ? Sórí bẹ́ẹ̀ mi ṣe wà báyìí ṣe yípo tí ń yípo ọ̀nà ọ̀fun tó ń wọ̀ ọ̀nà ọ̀run ni. Tí màá sì débi iṣẹ́ lónìí tí wọ́n yọnu sálárì mi. Sórí lílọ tí mo lọ bí iṣẹ́ lónìí, èmi ó lọ, èmi ó sì padà wálé bá lára. Lọ́nu pa. Torí pé òní sọ mí di opó ọ̀sán gangan. Mi ní fi ojú sunkún èmi níjọ́ kúrò ní mò ní kọ́ bá mi. Má fi tiẹ̀ kọ́ bá mi ò ní kúrò nulẹ̀. Òun ro kúrò mi. Èmi ò ro kúrò. Èmi kì yóò kú kan bí kò ṣe yíyẹ. Bíbélì ló sọ bẹ́ẹ̀ sọ pé ṣé ń wè mí. Èmi ó dàgbà èmi ó fọ paru sótí wò mí wò. Èmi ó dàgbà dàgbàdàgbà. Ṣùgbọ́n lónìí èmi ò lọ bí iṣẹ́ o. Láàárín èmi àti ẹ, kòkò ní gbomi kó gbẹ̀yìn kó dìgbà sọ̀sọ̀ nú ẹ̀. Ó ti wá dáa. Tó ń bá ti gbọ́nlé ọkọ la gbọ́nlé àlè. Sórí ọyìn tà láwìn. Mọ́jì ọ̀pẹ́ ń gbá àwọn méjèèjì ọ̀yọ́ mọ̀ sọ́ba. Aṣojú èmi àti àkòsí wàhálà òkèrè báyìí ni àtẹnití ọ̀rẹ́ pàtẹ́ni tó tẹ̀ ọ̀yá ìṣòlólè. Ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ o. Kò dá kéèyàn máa dẹ́jà o. Ó wá mọ tó dùn mí jù tó ń bà mí lọ́kàn jẹ́. Ẹrù èèyàn méjì tó kò sọ dẹyọ kan mọ́ mi lọ́wọ́. Máa wo kò jẹ́ kí n ṣiṣẹ́ o. Mo sọ fún kò jẹ́ kí n ṣiṣẹ́ ó ní kí n má ṣiṣẹ́. Iṣẹ́ òun tó mi jẹ́ kò jẹ́ kí n ṣiṣẹ́ ìbò mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ó ti lọ. Tó
tó bá jáde o ò lè rí àwọn èèyàn tó máa bá ẹ gbé ẹrù ẹ gbogbo ẹrù tó fi sílẹ̀ ṣé wọn nìkan ló fẹ́ dá gbé ni. mi ti ṣetán mi ìfẹ́ rú kankan ẹ̀wù kọ́ wà mí gbé kankan fi mí lẹ̀. wà á sì jáde náà ni o ò lè dá gbé ẹrù èèyàn méjì tó filẹ̀ fún wọn nìkan o ò lè dá gbé jáde mingle with people like wà á rí àwọn èèyàn tó kódà tó jẹ́ ẹrù èèyàn mẹ́wàá gan èèyàn kan lè bá ẹ gbé jáde. ó tán bí ó tán. jáde. ó tán bí ó tán o. ó tán bí ó tán ẹ̀rá yẹ. ó tán bí ó tán ẹ̀rá yẹ. ẹ jẹ́ ká ní sùúrù ká ṣàyè jẹ́jẹ́ kó má padà dẹ̀bi ní. ní agbára ọlọ́run àlàyé ìrèlè ò ní ṣẹlẹ̀ láwùjọ wa mọ́. But on a serious note, I want to know báwo ni Ìṣọ̀lá ṣe di ẹni tí ń dórí òkú tí náà fi ń gbé. ọ̀gá kò ń ṣe pé bóyá Ìṣọ̀lá gan-an sá. báwo ló ṣe rí. tí Ìṣọ̀lá ṣe gun ládàá yẹn sá ẹsẹ̀ kọ̀ọ̀kan ni tó ṣe jábọ́ tó kú nìyẹn sá. nǹkan tí mo wá wò pé ilé ta ti jáná yẹn ilé tó tẹ̀lé ilé yẹn Ìṣọ̀lá àti ìyá kan ti ní iṣu tẹ́lẹ̀ tí ìyá yẹn ti ṣépè fún sá. irú mẹ́ntálítì wo lẹ́yìn máa ń rò báyìí kí ló dé táwa Yorùbá máa ń ronú báyìí tí nǹkan kan bá ti ṣe yín báyìí ẹni tó ní fọ́lá sọ á ní wọ́n tà ń lọ́fà ẹ wo sà nǹkan tèmi kàn wọ̀ nípa Ìṣọ̀lá torí a close díẹ̀ sẹ́rí bóyá Ìṣọ̀lá ṣiṣẹ́ wòlíì ni àbọ̀ iṣẹ́ àfà èmi ò mọ̀ torí Ìṣọ̀lá a máa gba àwẹ̀ ẹ̀yin náà Ìṣọ̀lá bó ṣe rí o kéèyàn dàbí wáyà tẹlifóònù kó tún máa gba àwẹ̀ máa sọ fún pé Ìṣọ̀lá rọra gba àwẹ̀ o rọra gba àwẹ̀ o bóyá ńgbà tó wá fẹ́ lọ tó fi gun orí òkú yẹn ó lè jẹ́ pé kó ti break bí Ìṣọ̀lá ti rí yẹn kó tún máa gbàwẹ̀ mọ́ ó lè jẹ́ atẹ́gùn kan máa fẹ́ bí pépà ní atẹ́gùn ló máa fẹ́ dànù lórí òkú eléyìí sọ̀rọ̀ bóyá kan bóyá gbà kan. ogun ayé náà ti pọ̀ jù fún mi. èmi ò rò pé àwẹ̀ ni o torí Ìṣọ̀lá bó ṣe wà yẹn ìrònú pọ̀ ó máa ń ronú gan ẹ wo gbogbo bóyá ìgbẹ́ tó rù yẹn mọ̀ pé tí ìrònú bá ti pọ̀ nínú ayé ẹ̀dá ọkàn òun ní papọ̀ sójú kan so kódà ó ń sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta pé òun fẹ́ kọ̀wé pé òun fẹ́ fi ṣẹlẹ̀ mi rò pé rònú ni o. ọ̀rọ̀ wèrè wò lẹ́ ń bá mi sọ ẹ̀ náà. ọ̀rọ̀ wèrè gangan ní sọ̀sà. ẹ̀yin pípù ẹ máa run mi crazy now. olùfẹ́ fi ṣẹlẹ̀ ó sì jọ mọ́kú tó sọ fẹ́ kó fẹ́ lọ kú ni. ó ṣọ́ọ̀kì mẹ́ta kan. tó sọ fẹ́ kó fẹ́ lọ kú ni. owó sọ oh my God. bẹ́ẹ̀ ni ọ̀gá. but at the same time ó gbàwẹ̀ o ẹsẹ̀ ogun tàǹfẹ́ ni o at least street bo ní nǹkan ẹ̀ ti ṣẹlẹ̀. Haruna street gangan ni ibi tí ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sá. Haruna dẹ̀ kí ló kàn Ṣọlá dẹ̀ kí ló kàn Ṣọlá Haruna street Ayọ̀lá sọ pé kó lọ síbẹ̀ Ayọ̀lá wà ní charge ibẹ̀ pé kó lọ síbẹ̀ at the same time dá máa ń sọ nìyẹn tí ẹ̀ bá ń ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ yẹn dáadáa mẹ́wàá yóò fi ṣe rẹ̀ tí ẹ̀ bá ti ń ṣe mẹ́lẹ́ yóò fi mẹ́wàá ṣe rẹ̀ ikú tó já sí nìkan ló kàn dùn mí because bóyá àtijọ́ tó ti wá fi ṣe bóyá kò gun ládàá rí. yes ó máa ń gun ládàá Ìṣọ̀lá kọ́dọ̀ ó lè gun power line. ọ̀dà tó bá gun ládàá tí eléyìí tó lọ ṣe Ayọ̀lá sọ pé kó lọ síbẹ̀ bóyá ṣe déédéé torí àtẹnujẹ. ọ̀gá with due respect sir lóòótọ́ Ayọ̀ ń lọ ló gba ìpè ó ló fi divert yẹn. ó gba kẹ́yìn. Ayọ̀ gba ìpè. yes ó ṣe ìpè kọ́ okay sir. yes sir. ẹ̀ǹgbà tó wá gba kọ́ ṣé òun wà bóṣe láti àpọ́tẹ̀ nìkan lọ ṣe nǹkan míì ni àti nísinsìnyí bọ́mọ ìṣe kú sí bọ́mọ ṣe fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ torí mi ò ránṣẹ́ kí ló dé fẹ́ sọ mí lẹ́nu náà. ọ̀gá ẹ mọ̀ lu fáìlì yà o. kí ló dé Ayọ̀ lára lọ síbì kan. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé sá nǹkan tẹ́mi wò pé ká ṣe fún Ṣọlá ọjọ́ candle night ẹ̀ sá bóyá ká pa gbogbo náà Nàìjíríà ká fi ọ̀nà ẹ̀. ká pàdánù. ẹ ṣe o ti sílé ṣe kándù ni àbí irú tí wọn tó fẹ́ dọ́gbọ́n ta kándù ni ẹ ṣe ti rí àwọn. báwo ni mo bá tó báyìí lẹ́dàá mi pápá gbogbo náà Nàìjíríà àti ti gómìnà àti president. torí bá fẹ́ sí kándù night. so kí Nàìjíríà lè lọ ra kándù ó ti dá sí generator light. Ìṣọ̀lá ṣènìyàn. ẹ dá sí generator light instead of candle night.
ẹ mà ti ya wèrè gan o. Anyway, what I want to tell you guys is this. Henceforth, mi gbọ́dọ̀ gbúrò pé ẹjọ́ bá ní sáṣọ ògbó ló pọ̀ mọ́ bí iṣẹ́ ẹni kan tí ò bá ní sáṣọ pé kájọ́ kan máa gbẹ́ náà kan kó lórí dáadáa tẹ́lẹ̀ sọ mí lẹ́nu gbọ́dọ̀ ya wọn alọ́gà inú fi yín bọ̀rí. Mo ní business tèmi tí mò ń ṣe, mo ní fish pond, mo ní gbogbo ẹ̀, mo ní farm. Yes. Mo ń ṣẹja, mo ń ṣàgbò. Àwọn àgbò mi ga tó ẹ tún jọra. Yes. Ọ̀gá nílé iṣẹ́ ẹlẹ́dẹ̀. Àbí bí wọ́n fẹ́ sọ pé kí nìkan ẹ máa wò pé ọ̀gá wọ́pọ̀ ilé bó má dàbí fọ́nbù ni mo ṣe máa ń gbénú. Ó ní o. Owó fíṣpọ̀n méjì mo fi. Parí lọ́rùn ọ̀gá bó tẹ̀ jẹ́ pé wọ́n bẹ lọ́dọ̀ ikú bàbá yèyé. Ìta lọ̀gá wà o. Irọ́ kan àwọn èrò ìpẹ́ ìjà rẹ̀ yẹn ní máa sọ pé ìwọ̀n ta òkú ní wọ́n ta ẹ̀rí ní gbogbo sáré nu lérí owó ní ọ̀gá. Anyway, I don't want to talk much. Láti sin lọ mi ìfẹ́ rí ẹ tí ò bá ti ní stature mo ti sọ ó máa gun ládàá wọ́n mọ̀ ní ìfàsí. Sá? Yes. Máa ń kòkó ìgbà mi máa gun ládàá èmi á máa pọ́n òkú. Mọ́. Ẹ wò padà lórí kéèsì tí wọ́n ẹ jẹ́ kí n sọ kékeré wọ́n máa ń pè wá ní ìgboro pé especially àwọn wọ́n máa ń mọtì gbogbo ọ́fíìsì báyìí ìgò ló wà bẹ́ẹ̀ ni ẹ máa bá wọn wọ́n máa ń mọtì gan-an ká mọtì tá ń jó bí nǹkan mi. Olùsì elétè pupa ó sẹnu bí ẹni. That's okay, that's okay. Ẹ wo sà èmi ti fẹ́ máa lọ. Bọ́lá ń lọ. Tó lóṣù bá kọlà sówó òkúta ló máa ń bá dé sáà. Kí ló àwọn ilé wa ṣe nísìn ká máa rẹ mítà. Sá. Máàpù. Irọ́ èmi ò gbò. Kí ló máa ń ṣe ẹ̀jẹ̀ wà marketing department náà? Odidi ẹni sọnù olùfẹ́ lọ ṣiṣẹ́ ìta. Ó lè jẹ́ lémi èṣù làwọn. Kí ló dé gbogbo yín wá jẹ́ ilé ayé ilé fẹ́ fàzà? Ẹnìkan ní kápá gbogbo náà Nàìjíríà pé ẹnìkan kú. Ìwọ́n tó lọ fẹ́ lọ ṣiṣẹ́ ìta. Ọ̀rọ̀ owó ló bá dé jàre. Tí wọ́n lọ fẹ́ bá wọn ṣèkú ni. Kí ló dé dẹ́ pé tèèyàn ó tún jáde láyé ọdún gbogbo ẹ̀ fa wàhálà? Kí ni ìṣòro ṣe fún ẹ tó tó báyẹn? Ìbáyàn já owó náà ló ṣe pàtàkì kíyàn ṣiṣẹ́ kíyàn dẹ̀ rówó. Kí ló ní máa sọ tó máa sọ léná? Gorodóòmù. Gorodóòmù nìkan kọ́ aláyàbí lógo fìlà president. Owó sáyà ni owó ló wà láyé. Ẹ jẹ́ kí n gbọ́ràn kí lè fi ṣàwẹ́wà nísìn ìkànnù yín kúta lọ́mọ̀tọ́ kànnù yín. Ẹ sọ pé ẹ̀yin lọ́kàn. Ọlọ́run tẹ oníwájú òní kẹ́yìn. Ẹ̀sùn ohun president kì í gbọ́. Àní oníwájú òní kẹ́yìn ẹlẹ́yìn òní síwájú. Rárá ẹ̀wọ̀n ló níwájú gbogbo ẹ̀yà wèrè wo ló níwájú ayọba tẹ́kẹ̀ wà mo rò pé òun ṣe èrè. Ọ̀gá ẹ̀yin lọ́mọṣẹ́. Ẹ sọ fún ọkọ máa mọ̀ tí ó ṣe é ṣe pé àwọn ní kú kàn ó. Ọlọ́run jẹ́ kú ọkàn báyìí. Olórí rẹ̀ ló burú àwọn ẹbí rẹ̀ ní kú ọkàn. Ẹ wọ bọ́ọ̀sì báyìí ẹbí rẹ̀ ó sì parẹ́. Nígbà tí ó sì sọ kú di giveaway ó dẹ̀ bẹ̀rẹ̀ sí àìkú láìsí Christmas bonus. Mo ti gbọ́ ọ̀ya ẹ máa lọ gbogbo ìfẹ́. Wọ́n ní kẹ́ move. Ẹ máa lọ ní ọ́fíìsì mi. Sọ nínú gbogbo wọn, ẹ máa máa wórí o, ẹ máa dẹ́ sa ejò ó léwu Mr. Nepa o, Mr. Nepa o, Mr. Nepa o. Kí la máa pè yín náà? Ẹ̀yin èèyàn ṣe é fọkàn bá wa bọ̀ o. Ẹ dúró bẹ́ẹ̀ ẹ bá ti bọ̀lẹ̀ lọ́lú. Ẹni sọ ẹ bọ́ta ẹ bọ́ta ẹ jáde. Wọ́n pè mí. Ayọ̀. Baby, it's not what you think. Our discuss ọ̀rọ̀ ń bí báyìí. Ṣé mo sọ fẹ́ pé mo tí ń kí nǹkan ni? Àǹtí gúgúrú dish, àǹtí gúgúrú sambisa, tẹ́ ẹ̀ ṣoge síbi táyé prince, ẹ wá eyelashes yín bíi ti baby kiss me. Kí ló ṣe yín? Ẹ wá ń tẹ̀lé ọkọ tèmi wá sòtẹ́, ẹ nípa yín ti bàjẹ́. Tí bá tẹ̀ fẹ́ ṣòṣì tẹ́ fẹ́ ṣorí burúkú, ṣó yẹ kó jọ̀rọ̀ ọkọ yín? Ayọ̀, ṣé bí ti máa bẹ̀ pé ṣé òun cheat wá sọ pé òun cheat? Ó ti wá fẹ́ ṣòṣì ó ti máa ṣe síta. Wọ́n para rẹ̀. Ọkọ̀ dànù bó bá sì àṣì bá a sì tí ó báyìí ara ìbí ní 6 feet ní ètò gbàgbẹ́ kọjá ìwọ òun fún èmi pé mi ṣe ju mi kíní kankan pẹ̀lẹ́ tó nínú kékeré ni. ìfẹ́ láti ẹ̀ nílé ọkọ àbí oṣù lọ́kọ̀ mi fà ń ṣe ẹ̀ má wọrí ṣebí wọ́n ló ń ṣòwò gbogbo tójú ẹ̀ bá rí ló ń tò nígbà tó bá délé. bẹ́ẹ̀ yóò bá ṣe sọ́ma ka yín sọ́ma ka yín. mọ́mí wa my daddy mo wá ṣe meeting ni ọkọ̀ ilé mi ń dàrú ilé wa ni wọ́n bá ń tò kọ́ wa bá yín tò ògiri àlàpà náà ní ilé ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹ̀ máa gbó ká yín. má bínú mi ò kì í já wọ́n gbà mí kú jẹ́ ooo máa fọ́ mi. torí wọ
ẹ nà pa wọ́n tó ẹ. ó dákú lọ́dọ̀ pa. ẹ má máa wórí o ẹ má dẹ́sà ejò wọlé o Mr. Nepa o Mr. Nepa o Mr. Nepa o. aládùúgbò ẹ wá wọn nípa iṣẹ́ kàtẹ́lẹ́gbẹ̀ẹ́. kí la máa pè yín náà ẹ̀yin èèyàn ṣe ń fọkàn bá wa bọ̀ o ẹ̀yin èèyàn ṣe ń fòye gbé lọ o kàtìkàtì gbogbo owó máa pọ̀ o jágbajàgba ṣáàlẹ̀ yìí o èwo ló sàn nínú gbogbo wọn ká máa fòye gbé lọ kájọ jẹ̀dú sí i. ta ló kó wáyà jáde. gbogbo yín wá wọ̀ bí ìṣọ̀bọ̀dì yẹn sà báwo ni wáyà ṣe rìn. àṣàlẹ̀ ní ikú ti tún wọ́ wáyà lọ báyìí. má jẹ́ ìgbẹ́ kúkọ́ lé wáyà wáyà. ṣé fọwọ́ wáyà ni. fi wọn lẹ̀ mo mọ̀ pé wọn ò ní jẹ́wọ́. sùnmi èmi náà mọ àwọn tí mò ń bá dòwò pọ̀ wọn kò wèrè ló pọ̀ nù wọn ọkàn ẹlòmíì ni wọn bíi ìtàpátá ni àwọn tí ó bá wa yanjú ẹ̀ fẹ́ dé. síbẹ̀ yìí náà mọ àwọn tí jẹ́ pé tí wọ́n bá ti nà yẹn bí ọdún mẹ́wàá ó yọ kó nu ayé yẹn báyìí. àwọn àjẹnù àwọn arúgbásọmọ balẹ̀. àwọn àmọ̀tẹ́kùn bò. ẹ jẹ́ agbára ẹ jẹ́ káwọn ẹ̀tọ́ bá ká wáyà. ẹ mọ̀ wọn ẹ mọ̀ láìpẹ́ èèyàn tún wá ní méjì irú ẹ̀ sẹ́yìn pé ogún ọdún yọ kó nu ayé ẹ̀ nìyẹn. ẹ mú sí ọ̀nà àwọn tí ó yanjú ẹ̀ ti fẹ́ dé sójà méjì péré ni nígbà wọn bá gba yín mú ẹ jẹ́wọ́ bí tẹ́ fi wáyà sí. ọ̀gá ẹ wò àwọn mọ́mí àti dádì ní ẹ béèrè lọ́wọ́ torí èmi ṣẹ̀ṣẹ̀ débi iṣẹ́ ni. dúnà àwọn wo ni mọ́mí ẹ. arákùnrin sọ gbádùn ó lọ sí tọ́ ló mọ́ wẹ̀kẹ́ ìwèrè bí àpòsẹ̀ mọ́ kí ni dáadáa ò sí báyìí nísìn. ọ̀gá ẹjọ́ mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí tàbí yẹn. ó rà pé ta ló sọ pé ta ló ní wọ́n ní kó wáyà arákùnrin yìí sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ sójà náà sọ yìí o ṣe tó bá jẹ́ pé ti wáyà ṣe bí wáyà tó fi fa ní. wọ́n fi fa omi. wọ́n fi wáyà fa omi láìsùn kún dóró. ẹ béèrè lọ́wọ́ ìmọ̀lẹ̀ àtòrí àti ìmọ̀lẹ̀ àjàmbádàn. wọ́n sì ní à mo fẹ́ tí gbọ́ mo rí ní mi ò kàn jọ́ ìníyìn ni. èwo ni wọ́n jà àwọn olè wà tẹ́ ń pariwo bí kíní. ó ló fẹ́ cast mi. tọ́ ti cast rẹ̀. ẹ sà wọ́n ní ká béèrè lọ́wọ́ ìmọ̀lẹ̀ àtòrí àti ìmọ̀lẹ̀ àjàmbádàn ẹ sọ bí wáyà bá ṣe rìn náà. ìmọ̀lẹ̀ àtòrí ìmọ̀lẹ̀ àjàmbádàn báwo ni wáyà ṣe jẹ́ o. objection please. objection for o sáà sẹ́gbẹ́ alájẹsẹ́kù objection faro. ṣé mo ti rúùlù ni. ó rú. objection kàràtọ̀. ṣé ẹ fẹ́ kàdà mú iṣẹ́ náà tẹ̀sí. tẹ́ ẹ bá fẹ́ kàdà mú tẹ́ ẹ sọ̀rọ̀ nísìnyìí kó tó di pé màá ọ̀dà àwọn kan máa bọ̀. ẹ má ọ̀dà láì ọ̀dà. ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbélé iṣẹ́ wa láwùjọ ká ṣe lógo ọ̀pọ̀ ìmọ̀lẹ̀. ẹ wo mi Mr. Babayongidu sẹ́rí rádàdà tẹ̀sí ọ̀pọ̀ ìmọ̀lẹ̀ wèrè wọ́n ti pàmọ́lẹ̀ o so ti ẹ̀yìn ní kẹjọ ẹ mọ àwọn depression lẹ́fẹ̀ẹ́ ṣe justice okay you go explain tire. ẹ jẹ́ lọ slate. níbo ló ti fẹ́ lọ sí. ẹ jẹ́ lọ slate tèmi. slate wèrè wọ́n sí continuity yẹn. tẹ́rí gbogbo sẹ́tà bá ń ṣe pátá ọlọ́jọ́ àwọn ọmọ ìyàwó ọmọ rí jẹ́ ń bẹ̀ bí ẹ̀dá nǹkan ẹ̀jẹ̀ ní mọ̀ mí pé àgbàlagbà ní nínú ẹbí ẹ̀tí ẹbí lé mi ó bí ìdí building ẹ̀tí ẹwà bí lé mi ó ti ń fókọ̀sì mi ti pẹ́ ẹ ń pé kí n mọ fẹ́ ṣe fún òun gbèsè ayé òun tó wọ́n fi mọ̀ pé bọ́ọ̀dá àwọn délé ayé ṣáájú òun àmọ̀ pé ni kí n tiẹ̀ má kò sí mi lẹ́sẹ̀ lọ́wọ́ ní òun bí ìdí building lọ́wọ́ pé o ti kọ́ dé lintu ọ̀sàkọ́dé bì kan ọwọ́ ní káwọn tó kọ páànù rẹ̀ pé wáyà làwọn kọ̀ọ̀kan fi tẹ́lẹ̀ ibi búlọ́ọ̀kù parí ti máa wò pé lọ́mọ̀jẹ̀ ṣiṣẹ́ lásán bọ̀sá. lẹ bá gbé ẹ pàtó wọ́n fún ó lè sọ́rọ̀ kébù tí ọ fẹ́ lò ibi tí bọ́dá ti kó wáyà fún ọwọ́ àṣàdúrà ní bọ̀dá mi ìmọ̀lẹ́ ò ní gbé yín mọ́sá ní kọlọ̀ lò sí ìbílẹ̀ ọ̀dọ̀ rẹ̀ tó ti yé yín kápátọ̀ rẹ̀ tí ìwájú ọlọ́run àbátá ìpéjẹ́ irọ́ mọ́sá kò wáyà fún ṣùgbọ́n
kètì wáyà rìn. lẹ́nu kan o ṣàkó wáyà oko fábúrò ẹ̀ kó fi parí ilé ẹ̀ ẹ tún pàtẹ́ ọkùnrin lẹ́ẹ̀kan sí irú àwọn èèyàn gidi tá à ń sọ ní àwọn tí wọ́n máa fi nǹkan tí èsì tí wọ́n tá máa fi ṣe ràn lọ́wọ́ that's very beautiful. I'm proud of you. wáyà lè sẹ́rí kìí ṣe wáyà ní nǹkan good. ó ṣe dáadáa gan ọkùnrin èyí nǹkan tí bọ́ọ̀ ní ṣe jẹ́. ẹ ṣé mo dúpẹ́ torí bẹ́ẹ̀ sì kọ́kọ́ fi ohun tó lè bẹ̀rẹ̀ pàtẹ wá dé àárín kan tí mo wá rí pé ẹ̀fún láwọ́ọ̀dù OAF award. ṣé mo gba awọ́ọ̀dù yìí. ìjọba pàtẹ́wọ́ fún yín ewé ẹ̀ lámọ̀ rí. sẹ́rí báwọn ṣe wà yẹn host ni wọ́n fi èmi ṣe moderator ni giftari. tani gifter. guess your phone. a ní mo ti gift yín. o bọ́rọ̀sì. ìbọ̀rọ̀sì o mo kàn wọ́n ni ẹ má dá wọn lówó mo kàn wọ́n láìfù wọn ni mi ò láìkì débi pé màá bọ́rọ̀sì. èmi bọ́rọ̀sì irú àwọn oníkà ni èmi bọ́rọ̀sì. tó tẹ mọ́ nìkan. mo ti jẹ́wọ́ ó fi rí wa ní mo ti jẹ́wọ́. ọ̀rọ̀ ìtì lọ́wọ́ ìtàkọ́láwọ̀ inú ọ́fíìsì lọ́wọ́. ẹ mọ̀ dírágì ẹ̀ mo ti jẹ́wọ́ ó fi rí wa ní. èmi àti wọn nìkan ni wọ́n sọ fún mi bí wọ́n sì ṣe ìnfọ́ọ̀mù mi gẹ́gẹ́ bí moderator mo sì ẹ̀dọ́sẹ̀ mo ní kí wọ́n kárí gò kí wọ́n gbà tó jẹ́ pé ilé mọ̀lẹ́bí ni wáyà ilé iṣẹ́ sì ní tó yẹ pé ìjọba lónìí tí èso ẹnì kankan wọ́n sì àpúrúfẹ̀. gbogbo òṣìṣẹ́ mọ̀lẹ́bí gbogbo wa. ẹ ó ti dá bẹ́ẹ̀ yẹn kò sí ọ̀nà pàtàkì mọ bí gbogbo ẹ ṣe rí kò sí problem. ọ̀gá gbọ́dọ̀ kan ló ń rò mí lójú o àwọn tó wà ní ìtajà store yẹn gẹ́gẹ́ tí wáyà wà báwo làwọn pípù ìṣe wọlé tàbí kó wáyà àwọn gbọ́dọ̀ yẹ ká mú. rárá sá o mo check gbogbo ọ́fíìsì lánàá mo dẹ̀ make sure pé mo padlock everywhere kí n tó lọ sílé lánàá sá. báwo ló ti wá ráyè wọlé. ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ ṣe ni àwọn pípù yẹn kàn fẹ́ fi tiwọn implicate wa ni o lóòótọ́ ni ìmọ̀lẹ̀ àtórí wọn bá mi wọ́n dẹ̀ request fún key store èmi dẹ̀ fún wọn èmi fíò pé àwọn wáyà ni wọ́n fẹ́ lọ kó sínú store lèmi ṣe fún wọn ní kọ́kọ́rọ́ ní ìmọ̀ pé oníṣẹ́ ibi tó fẹ́ lọ ṣe o ó lè níyì o yóò lè mọ́mọ́ tó falẹ̀ ọ̀gá tí mo ṣe ń bí. lóòótọ́ ni mo lọ bá torí ó ní ọ wà ní ìsájì padlock. ẹ wá tóòsì. mo wá tóòsì. o tóòsì ẹgbà kọ́kọ́rọ́. iwájú ọlọ́àtọ̀ náà òun náà sì kọ́ mi ó kọ́ mi tó ti yẹ bó ṣe dọ́ọ̀pù kọ́kọ́rọ́ bá ṣe wọ ọbẹ̀ àwa kan ẹ̀ ń ta wáyà ni ìgbà dọ́ọ̀pù ẹ̀ dáhùn akàtọ̀kọ báàkì. ẹ má lo akàntún ẹ má sọ pé ẹ kó. ẹ kàn bá wáyà. ṣàjẹ́ mi bọ́bá ẹ mọ̀ pé mi ò sáré láàrin wọn. èwo ń wèrè. èmi ò ṣe bẹ́ẹ̀. padà fáyé ẹjọ́ bí kọ́nà jọ ni. kò sí problem àti mọ àwọn tí wọ́n dáràn báyìí. wọ́n tiẹ̀ ó ṣàmúlò fún kankan bọ́ sẹ́yìn wọn. ok ẹ̀yin yòókù ẹ̀ lè máa lọ. àwọn ni ó sì àwọn ni ó sì kí tèmi mo kàn ìwọlé ìrọ̀ o àìsọ́lẹ̀ rẹ̀ o kánà èmi kánà yọ kánà yọ lèmi kàn sí. ẹ máa ń bọ̀ wáyé wá tà wọ́n lọ́jà. sọ́jà bẹ́ẹ̀ mi yín lọ́wọ́ ẹ wọ́n lè yìrì wáyà eléyìí máa jóná. àmì ó sì o. wẹ́ẹ̀ tí ìparí bíúdì ìparí bíúdì. ọ̀gá alágbàdé káyọ̀ kẹlẹ́ ẹ máa fi ẹyẹ tẹ̀lé. èsù pé mo ṣe mọ dáìbò ẹ máa fi ẹyẹ tẹ̀lé. wáyà ṣe máa fi. kọ́mẹ́dì tuntun la tún mú wá ẹ má fọkàn bá wa bọ̀. ṣé rí wọn òwò ṣé ń kó wọn ẹ má fi bẹ́ẹ̀ jájá ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. wọ́n á sọ fún mi ní ọ́fíìsì nísìn wọ́n ní pé ẹ̀gbọ́n pé ẹ̀ tí ìṣẹ́ tó fẹ́ jáde táwọn lè fẹ́ jáde. a fẹ́ máa lọ náà ni but ẹ mọ ọ̀rọ̀ àwọn aráàlú yẹn wọ́n ń complain wọ́n ní ṣé ni àwọn ṣé ká tún máa fara nà àwọn oníṣẹ́ ìmọ́lẹ̀ àwa wò pé káwọn náà dira ká tó lọ bá wọn wọn láwọn ti pọ̀ jù pẹ̀lú wa. òdodo ni o ní táwọn èèyàn ń sọ etí ti kún wọ́n ní ìlú òrọ̀rùn fáwọn everybody gan àtijọ́ àti wọ́n ló nira àwọn náà wò pé àràbà gbọ́dọ̀ túnra mú odò tí ń gbárèrè bàbá àbúrò ṣe kí ni ká múra gẹ́gẹ́ bí akọni. ẹ fẹ́ dira ẹ mélòó mo fẹ́ sọ fún yín mo ní kí tẹ́ bá ti jáde lọ ẹ má mọ̀ mú àwọn tó bá débi táìní dání ẹ ní sọ pé ká dira ṣé o náà ń tẹ̀lé yín jáde ni. ṣé mi sọ fún ẹ. ẹ kàn wò pé mo rí báyìí ni stamina wa mo ń rìn tí ẹrẹsẹ mo ṣe bu ni.
nípa tìrìn nípa tẹ̀sán náà fi jí. ọ̀pọ̀ àti nípa àti transport èwo ni ìrìn mò ń rìn tí. kérédọ̀ sọ̀rọ̀ tó rànjú. wá má bọ̀ wá mo ti yé mi. wá wọlé. wọlé. ẹ jẹ́ ń tẹ̀lé wọn. àjọká ló máa wọ̀ ní ma rántí. tí ẹ ya wèrè ni kí ni géèmù tẹ fẹ́ géèmù mú kẹ́ kó bá mi. tí àwọn ọmọ tẹ́mi wọn gan ti bọ́ fàràǹdọ̀ rẹ̀ di lọ́yẹ̀ máa kó jáàkì. wà wẹ́n mi máa tẹ̀ support. tí ẹ rẹ jẹ́ sọ kíní kan fún yín. gbogbo àwọn tí wọ́n sọ pé kò sí irú àwọn tẹ́lẹ̀ mo rí wọn gbòòrò wọ́n rinṣẹ̀ káàkiri ni tí n bá sọ kíní kan fún yẹn ní belief àtòrí wíbarò ní tí ní ń kó su bẹ́ẹ̀ mo sọ fún yín Àjàbàdàn ní ìṣiṣẹ́ bàtà kí ni wọ́n bá ká tí ṣe bá bọ́ lọ́wọ́ yín ti ń bá yín nìyẹn o. ó tọ́ mo sọ fún yín o ẹ lọ ṣiṣẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ kó nítumọ̀ kẹ́dẹ̀ pé ó wálé fún mi ẹ gbọ́. ẹ dira ká wo yìí dẹ́ mú bọ̀ ẹ wo wọ́n lọ ṣe rọ́ǹsì torí dẹ̀ ń fara yín lọ yìí. bàbá àmì ẹ̀ ń ṣe mí òòrùn àtòrí àtàjà Ìbàdàn ayé ẹ̀ ti máa fẹ́rẹ̀ ayé ẹ̀ máa dàbí ayé wọn ìwọ ọ̀dà àkọ́kọ́ wọn. tó bá táyé wá tó ní bá ṣiṣẹ́ oníṣẹ́ ìmọ̀lẹ́ yìí wọ́n máa jẹ́ kàn wá ẹgbẹ́ kan lọ sàn án mọ́ káàkiri ní dustbin fún mi ni. wo yí obìnrin náà ó ti dàbí ọkùnrin tán ẹ mọ̀ ọ̀rọ̀kùnrin ní obìnrin rẹ́kọ́mẹ́ndì ọkùnrin fún òní ìyá rẹ̀ máa jẹ́ pé yẹ flet bó ṣe ń fa ọmọkùnrin lọ́wọ́ ìyàwó yìí wọ́n máa fún títà ìlú wọn lọ mú pamphlet lẹ́yìn ó lóun trọ́ǹgì bí ṣe sọ̀rọ̀ ní ìfẹ́tì ìmọ̀nù atẹ́gùn gbé lẹ́nu ṣé lẹ́yìn ló lóun trọ́ǹgì. àgọ́tì ni mọ́ta bá sọ fún ọ ní ẹ̀kọ́tàsì wọ́n sọ fún àmà rẹ̀ pọ̀ wọ́n ń ṣiṣẹ́ àwọn tẹ́gbẹ́ mẹ́rin ti ṣiṣẹ́ báyìí obìnrin nínú wọn báyìí ìmọ̀ ọ̀gbọ́n ẹni ṣiṣẹ́ ẹni ń gba 80,000 ló gbé mọ̀ra bó ṣe ti wá fún un. bá wa bọ̀ ṣé rí wọn o ṣé ń kó mọ́ wọn o ẹ máa fẹ́ kú bẹ́ẹ̀ jájá ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. iṣẹ́ ìmọ̀lẹ̀ ti di báyìí kí àwọn junior staff kan wá sódì ilé mi èmi high-rank officer of ìmọ̀lẹ̀ kọ́ dẹ̀ wá gé náà mi wọ́n tún wá gé lọ wọ́n tún kókùn lọ irú ara dáwẹ̀. ẹ wo ọ̀gá nepa àbí ọ̀gá oníṣẹ́ ìmọ̀lẹ̀ ìtẹ̀mí bẹ́ẹ̀ wá tiẹ̀ yàtọ̀ pátápátá I cannot believe this what an infantry Nàìjíríà ti bàjẹ́ o ìlú yóò dámọ́ o can you imagine sir prepared landlord lé mi wọ́n láwọn kan oníṣẹ́ ìmọ̀lẹ̀ àbí nepa àbí nǹkan bí wọ́n tán láwọn ṣe wọ́n náà béèrè wọ́n dẹ̀ fi prepared dán wọn wọ́n rí pé káàdì wà ń bẹ iná wà ń bẹ àṣìláwó tó di náà rẹ̀ ń jẹta wọ́n ní ká ń fa àwọn kan ṣọwọ́ kó dúró àwọn ọmọ tó ń bá lè mọ tó ń sọ ká tó fọ̀ wọ́n ti jáná wọ́n tó kó wáyà lọ tó bá ṣọwọ́ kó dúró lórí prepared tí mo lò. wọ́n gé na prepared. wọ́n ṣe júwe fún wọn. ọkùnrin tí wọ́n wò yìí wọ́n ṣe describe wọn ó dà pọ̀ ló lè dùn wọn. èmi kọ́ ni mo play mi. ọkàn wò bẹ́ẹ̀ ni. you know the first part pé wọ́n tú ẹran wọ́n tún gbókun ẹ̀ lọ wọ́n dẹ̀ tún gé náà mi wọ́n dẹ̀ tún yọ ọgbọ́n wáyà mi lọ. ṣe ẹtura yìí lóye. what an infantry. ọmọ tó ṣe ẹ gentleman ẹni mo máa bá sọ̀rọ̀ jù because òun colleagues mi ọ dẹ̀ dàbí kẹ́ lọ ṣe sí yẹn ẹ gbóòórùn ara yín ṣé rí máa pèsè ni ẹ má bínú ṣé rí ẹ máa ń sọ pé ọ̀gá ya wèrè àṣejù ọ̀gá pọ̀ ìdí máa ń fà lélẹ̀ imagine ta ló rán wọn iṣẹ́ burúkú báyẹn ìyẹn ní prepaid mítà lé tí tówó bá tán bẹ̀ ìṣòro ayé ẹ̀ ni tẹ́lẹ̀ náà ni ò ní jáde owó kù lórí mítà ẹ̀dẹ̀ lọ́gì ẹni wọ́n sọ̀wọ́ kúdúró kí ni. thank you ṣé wọ́n kà wáyà ẹ jọ wọ́n gbogbo ẹ̀ lọ́kọ̀ọ́. ẹ má bínú now bó o bá sá gbórúkọ ẹ tó o bá mọ̀ ó gbórúkọ ẹ rí ó gbórúkọ ẹjìnì adísíyàn ni on this torí mi ò fẹ́ kó o dá sẹ̀rí àfọ̀nfọ̀n rẹ̀ jẹ́ kí n dá sẹ̀rí àfọ̀n reason ni pé ọmọ yẹn kàn fẹ́ sọ mí lẹ́nu ni. For how long do we continue ká máa manage àwọn ilé báwo àwọn ilé ti gbé wáṣẹ báwo lè ṣe gbàṣẹ. ó nìkan kọ́ wọ́n pọ̀ ní ẹjọ́ ṣe rẹ̀ dáadáa yẹn òun wà lára tó ń lé di tíìmù jáde mo tó ń sọ ń pa ìmọ̀ tẹ́ ń sọ yìí tó bá lóun máa ń pẹ́ rẹ́ ló pa. nǹkan tó ṣẹlẹ̀ ní. ẹni ẹ̀pà mi ti ń bá release ẹ̀mú kó tírìtì fọkọ̀ pé oúnjẹ tán nìyẹn. aṣọ ìbí aṣọ pẹ́ńtà. oúnjẹ tán nìyẹn bá a ṣe wà yìí
mo ṣe máa fọ́ọ̀sì wọn wọ́n tó fọṣọ náà ni máa fọ́ọ̀sì wọn ilé àárọ̀ Monday kan ó dẹ̀ dé ó dẹ̀ mọ tí yó wọ́n á bí léèrè pé ó wá ní òun ní wúndì tí bóyá bí ẹsẹ̀ ló ti fi hàn mí nígbà tí mo wo bí wúndì ẹsẹ̀ òun omi yẹn wá ń jáde ó wá jẹ́ omi green wá ní à sọ ọmọ tí ni àti ọtí ní ń jáde lẹ́sẹ̀ rẹ̀ special blood ni. kò sẹ́jẹ̀ lára ẹ̀ mọ́. ó ti ń lọ nìyẹn it's going tí wọ́n bá ti ń rí lẹ́wọ́lẹ́wọ́ it's going. máwọn àgbọ̀ngàn ti ń rí lẹ́wọ́lẹ́wọ́ kì í ṣe pọ́ dàgbà tó báyìí ó fa sọ́ọ̀dù lé ayé rẹ̀ pẹ̀lú ọtí ni ó ṣáàtì wọn lẹ̀ mo bí wọ́n ṣe wọ́n á sọ náà rẹ̀ padà gentleman wọ́n á sọ náà rẹ̀ padà ṣe ti gbọ́ ẹ má bínú. máa tẹ̀ ká sọ. reclean wáyà yẹn kí ẹ̀kẹ́ gé ẹ mọ̀ nínú òfin pé wọn kì í gé reclean ẹ lè lọ gé. wọ́n rà mí complete ni wọ́n ṣé wọ́n máa ń jọ reclean wọ́n ò lè dún ẹ̀ náà oníbó mà wọ́n rà mí ni and thank God ṣé ọ̀dà pé ọ̀túnla náà sálárì wọn máa dé so ìrọ̀rùn ló bá dé ẹ jẹ́ kí n release yẹn máa lọ sí i máa pẹ̀ rẹ̀lẹ̀ apájẹ. ẹ má máa forí wórí o ẹ má dẹ́sà ejò ó léwu Mr. Nepa o Mr. Nepa o Mr. Nepa o. now mo ń bi yín léèrè mo lẹ́yìn mélòó lẹ lọ ṣiṣẹ́ tẹ́ ẹ lọ ṣe. àdálọ in group la lọ àwọn méjèèjì kan lọ dá sí àbájọ dá sí mi wìkú Jackson ládà tó ládà wa. ládà wa. ẹ jẹ̀bi tẹ́ ẹ gbé ládà. ìwọ ló rù. ẹ̀yin méjèèjì àtàwọn wò. èmi ti sọ pé in group ló tún dákọ ládà. ṣé àpògùn ń tẹ̀lé yín ṣá. níjọ́ yìí ó tẹ̀lé wa sí. lára ọkọ̀ wa. ó tẹ̀lé yín ẹ̀ mọ̀ ní gbogbo bá tẹ̀lé yín ẹ mọ̀ pé ilé tẹ́tí lọ ṣiṣẹ́ yẹn ilé ọ̀gá oníṣẹ́ ìmọ̀lẹ̀ ni. oníṣẹ́ ìmọ̀lẹ̀. tó tún ju èmi lọ. ibẹ̀ la lọ. bẹ̀lẹ̀ lọ. èwo lẹ́ àlànà sí. ẹ kì í sọ̀rọ̀ ẹ ti ṣiṣẹ́ ṣe. nígbà tá a dé bẹ́ẹ̀ kí ló bá ń wájú ta. wọ́n kọ post no bill. wọ́n kọ post no bill. ṣé pé ilé tàbá ní fún bíìlì wọ́n máa kọ post no bill. àti pé nígbà tí mo ní kẹ́ ẹ jáde ṣé mo ní kẹ́ lọ síbi ilé tẹ́ lọ ẹ̀. ẹ mọ̀ pé tẹ́lẹ̀ náà tá a bá jáde ẹ̀ ní sọ pé ẹ̀ débi o ṣé máa wọn lẹ̀ fàdíẹ̀ jẹ ní adìẹ bá ti ń jẹ náà yóò ti jẹ. ẹ kàn pé ká ṣiṣẹ́ jáde náà ní ilé tábà lè ti fẹ́ yà náà là ń yà. ìgbà tá a ti débẹ̀ ọ̀gá ni wọ́n béèrè pé tó ìwé kí wọ́n fi gba mítàdà wọ́n béèrè àpúfà wọ́n béèrè ownership receipt tí wọ́n fi gba mítàdà. ṣíjú lẹ ti gba náà ọdún wo lẹ lò dá. àti pé òfin tó fi mú wọn òfin 302 ó ní wọ́n wà ìlẹ́gà. wọ́n wà ìlẹ́gà. torí wọn ní ownership àti custom. ṣé láti wá jáná nígbà wọn ní oge kí ló gé sí. ẹ̀yin lẹ́ni wọn ò ní fún ownership. ownership kọ. sí ẹ̀sùn tọ̀wọ̀ fún yín ẹ̀yin méjì gan ẹ ti wà ìlẹ́gà báyìí. ṣé èmi àti wọn. bẹ́ẹ̀ ni. èmi ò lú náà. sólà làwọn ń lò. sólà wọn ń lò. bó ti rí màá náà sọ fún mi náà mo tọ́ pé ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ yẹn. sà ṣe rí òun ẹ̀ṣẹ̀ máa ṣe nǹkan tó ń ṣe yìí gbogbo àtò miss lọ́fíìsì iṣẹ́ ọwọ́ wọn ni àbí iṣẹ́ ọwọ́ yín kọ́. mo sọ náà. gbogbo bàtà ń gbé wáyà ọ́fíìsì náà là ń gbé wá àtàwáyà lẹ́yìn. wọn ò lè rí yín tì í. àìsà ẹ má tẹ̀lé gbogbo ọ̀rọ̀ ẹ̀ náà lé sí lórí social media. ní wọ́n sọ̀rọ̀ mi tó pé àràbù ni o. táwọn ẹgbẹ́ ń tẹ̀lé o. ẹ tẹ̀lé ọ̀rọ̀ lẹ́gẹ́. lẹ́gẹ́ mi àbí. orí yín ò pè. yàkú kí ọ̀sẹ̀ ọ̀jẹ̀ lẹ́gẹ́ ọ̀jẹ̀ lẹ́gẹ́ sẹ́mi mo sọ pọ́kàn ni ó ní wọ́n ní ọmọ ìlú ládà ó ní òun ọmọ ìlú ládà. wọ́n tẹ̀lé ọ̀rọ̀ ọmọ ìbò ti fi ó ti sẹ́lẹ̀ ó ti rọ́ọ̀pù wà. ẹ̀fọ́ ṣẹ̀ṣẹ̀ dé ni. ṣé ẹ mọ tó kù fún yín báyìí ilé àbáyé láti lọ máa ṣiṣẹ́. ẹ̀wọ́n ni a bẹ́ẹ̀ ni. ẹ̀skísà ẹni ṣiṣẹ́ sí òpó náà pọ̀ lágbo ilé wa lórí pé mo lè mọ̀ ṣiṣẹ́ ìmọ̀lẹ́ ń bẹ̀rẹ̀. àti pé transformer kan ni gbogbo lálùkọ́ ń lò àìsà ẹ kò lè pé wà tá a bá ṣiṣẹ́ ilé wa nìkan ta ni ọmọ san sálárì. sẹ́rẹ̀ ń tẹ́ lọ gé náà ẹ̀ tó tún sínú èmi ni ó lè dé mi gbẹdú lẹ́nu iṣẹ́. báyìí mo kàn ní kí n sọ fún yín ni o iṣẹ́ ti bọ́ lọ́wọ́ yín tẹ́ ẹ bá tó lo ìṣẹ̀kọ́nsì lórí ìjókòó yẹn ẹ máa rí pupa ojú mi. gbogbo stáàfù tọrọ wá sójú kò ní dilẹ̀ sójú. ẹ mọ̀ lẹ́wọ̀n lẹ́wọ̀n. ìyẹn ọ̀kan mi tá a bá ń sọ fún yín
ẹ máa ṣe yamayama káàkiri ìgboro ọ̀bẹ níta máa rẹ́ ọ̀bẹ níta máa ṣe ó tó ń kọlu yàn bí ń parí rẹ̀ àrídà ìrọ́dẹ̀ ni ilé ìwé ti ká pápò wo bí ìwọ náà gbé séèyàn gidi má ti mọ̀ pé sí ọwọ́ rẹ̀ ò mọ́ wáyé tó òbí sọ fún mi láti jọ ìjọ pé ìlọsẹ̀ ń sọ. now mo kàn fẹ́ kó sojú ẹ̀ ni so ti ní lójú wọn rí ń sìn ẹni tó bá ti ń ṣe ẹran yẹn máa ń nu yín ilé bàbá àti ilé ìyẹ́ rẹ̀ ló máa ṣiṣẹ́ sector stand tó bá wẹ̀ kó bá wọn èkó ẹ̀ sọ̀rọ̀ báwọn bá wọn sọ̀rọ̀ má lọ. ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájá ọ̀rọ̀ yìí ò ní túmọ̀ èwo ló ń sọ nínú gbogbo wọn o ẹ má máa forí orí o. ṣùgbọ́n pé ṣé kéèyàn jẹ gògì àbí gúdú mà ṣó lérè ṣá kó má wò ó ṣùgbọ́n pé mi fẹ́ ṣègbéraga torí pé ká máa fi gbogbo ọlá fún Ọlọ́run ṣùgbọ́n pé lẹ́yìn Ọlọ́run èmi ni igi lẹ́yìn ọgbà máa yí ṣá èmi ni mo mọ àdúrà àwẹ̀ tí mo gbà èmi ni mo mọ ayé o mo ṣe sàárà mo ṣe pèsè ní chọ́ọ̀chì bíi ṣùgbọ́n bó ṣe ń dùn tó ń dán èmi ni àtọ́lọ́hún ṣùgbọ́n pé ìgbà mi wà máa bọ́ sí o máa tún máa kọ́ ní my daddy your baby is Ziggy baby Ziggy àdúgbò tún níjọ́ kò mú sọ pé áńgẹ́lì olúwa ẹ sọ̀kalẹ̀ sínú ìpọ́njú ayọ̀ áńgẹ́lì olúwa. sista mi ó wá ń dùn yín sìn sọ ẹ̀yin lè jókòó síbi kẹ́ máa ronú ṣe bẹ́ẹ̀ mi ò lórí ọkọ ẹ mọ̀ páwọ̀ lórí ọkọ tiwa ṣe máa sọ fún yín gbà yín pé ọkọ yìí kò gbádùn ẹ máa ní ẹ dandan ọtọkọ yín bá ti wà ókè tẹ́yìn ìgbà ìjókòó ti ẹ̀yin gbàwẹ̀ ṣé máa yẹ ìgbà tẹ́yìn gbàwẹ̀ 14 days tẹ́ ẹ̀ jẹ nǹkan kan tẹ́ ẹ rù tẹ́ ọrùn yín gùn báyìí ṣe bọ́lọ̀ ló kẹ́yìn tẹ́tẹ́ fi sanra padà. kò sí nǹkan tí mi ò kọ́ tán ṣé nǹkan tó yẹ kó kíní kan burúkú rádàrádà lójú bèbí kí so ìwọ ọmọ tó dàbí wèrè tí Ọlọ́run fẹ́ ba yé ẹ jẹ. ẹ pẹ̀lẹ́ mo sọ fún yín gbà mo ní táwọn ọkùnrin bá ní ìdí ẹ̀pẹ̀yàn wọn á máa ṣe kúbẹ́kúbẹ́kúbẹ́ lẹ́yìn ẹ jẹ́ kán rí nǹkan tán wá tán ẹ̀yin tẹ́ jókòó tẹ́ gbàwẹ̀ tẹ́ ṣe prayer fún ẹ ní jámọ́ anything mọ́ lójú wọn mo dẹ̀ sọ fún yín gbà yẹn mo sọ fún yín mo ní mo rí message. tí mo wá àmọ́ tú mo ní kọ́ lọ múra tíìrì wa ṣèdí bèbè lébè. èké ìbídùn àti ṣọlá. ìwọ gbogbo ohun tí wà tàbúrò ẹ̀ ń sọ látàárọ̀ ni mo gbọ́. a ṣàbòsí àníkẹ́ anybody má. èmi ò sọ pé ẹ ń ṣàbòsí yìí mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣàbòsí mi torí bẹ́ẹ̀ ṣe ń ṣàbòsí mi ni mò ń tẹ̀síwájú. ìwọ kò má dá kóbìnrin má ṣeré ọkùnrin o ètò wa lérò kọ́ ló ń bá mọ́ o. yeah I'm a moving vehicle. ìwọ ti rí ibi tí train ti ṣe rí tí wọ́n stop ẹ̀ ni kò ṣẹlẹ̀ rí mẹ́rin èmi ti yẹ kí ni mo ti gbéra mo ti jẹ lọ nìyẹn ìwọ kọ́ nigi lẹ́yìn ọgbà mi o kò tètè mọ̀ torí mò ń gbọ́ tó sáyẹn lẹ́rẹ́rẹ́ ìwọ nítàgbà mi fi ń jẹ̀kọ́ abẹ́wé ló wà. yẹ́ èmi ti rìn àwọn ọ̀rìn kan mo rí ibi tí wọ́n fi odó ìbílẹ̀ tí wọ́n fi ń jẹun mo rìnrìn àrè títí mo rí ibi tí wọ́n fi òwú aláǹtakùn tí wọ́n fi ń sáṣọ. my dear. mo tún wá rìn débi pé mo rí ibi tí wọ́n ń fi epo alákàn tí wọ́n fi ń sebẹ̀. ọjọ́ wo lálápin ní dementor. kò lè yẹ jù bẹ́ẹ̀ lọ. For your information, do your worst. Gbogbo tí mo sọ. I should do my worst. Yeah, do your worst and mind you. Má jẹ́ kí n ever rí ẹ nínú ilé mi mọ́. Ó gbọ́? Ìwọ ló sojú kí o bí bèbí kí sú ẹ. Nǹkan tó ṣe kò dùn mí wọn náà tún wọn. lẹ́yìn náà. ṣé mo jọyà gbóǹkọ ni. gbogbo mo ti fáìn ìlú lọ sí sáàmì láti jẹ́ nǹkan. Starry. Ẹ ṣe worst. Ẹ ṣe worst. Dẹ̀bà ní worst ìlú. Ẹ ṣe worst ìlú. Ìgbéraga jọ. ṣé rí wọn o ṣé ń wò wọn o ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájá. wọ́n lé àwọn wọ́n yọ wá bí ẹyọ jìgá. wọ́n lé yín níṣẹ́ ni wọ́n yọ yín kò láyé. bẹ́ẹ̀ni.
ẹ wo bí ẹ ṣe wá yọ wá bí iṣẹ́ ọ̀nà àti dọ́lọ̀ mọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n yọ wá bó ṣe wà ó ti jẹ́ra rẹ̀ 5,000. mo ti mọ mẹ̀mẹ̀. èmi gan ti jẹ́ra mi ní 7,000 tó yẹ pé mo ń yàrá mi lórí báyìí torí pé mi ò san 7,000 fún padà. a ti ní credit. ó ti ní ìtẹ́ tí ó fi ní debit àárí debit alert. ẹ̀jẹ̀ wa sọ kí ní kan fi ẹni tí ẹ bá mọ bí ẹgbẹ́ ńlá ń tọ̀ ń yọ máa tó fòrò yọ máa sáré kí ni. yọmọ fòrò ẹ wo gbogbo ọ̀rọ̀ yín pátá ń ló ti yé mi o ṣẹ́rí kẹ́ ẹ ṣe ríire òun ni ìdáná tèmi náà ká ṣe kẹ́ ẹ ṣe ríire eré kẹ́ ẹ ṣe ríire òun ni ìdáná òun ni ìdáná tèmi náà. ẹ pè gbígbẹ po oníṣẹ́ rí. oníṣẹ́ rí kọ́ oníṣẹ́ ara. agomile Èkìtì. mo ti parí ètò lẹ̀ tí ń gbélé yín lọ́wọ́. mo wá ajá aṣẹ́rí ajá tí mo wá ajá tó gbókú àtológbò ẹ̀hẹ̀nẹ̀. ajá lè wájẹ odó lẹ lọ. ẹ̀wọ̀n má sọ kẹ́tẹ́kẹ́tẹ́ o má sọ kẹ́tẹ́kẹ́tẹ́ o ẹ má bò ògùn jẹ́ o bẹ́ẹ̀ tí má fọ ògùn fẹ́nu bò ògùn jẹ́ má gbogbo nǹkan jẹ́ lára yín. ajá tó gbókú ni àtológbò ẹ̀hẹ̀nẹ̀ òun ni mo wá papọ̀. miaun wíwá tẹ bá mi ni mo lọ eré àtẹ ní ẹ mo lọ gbèjì sí eré àtẹ. owó tí ọmọ àrùn láàmà náà. ayé ọmọ gbọ́pọ̀ àti dé ni. owó ni owó tí ọmọ àrùn tí ọmọ ẹ mọ̀ pé ẹni tó bá fẹ́ fara yọ́lá yóò fara yẹ́gun. wọ́n sọ bẹ́ẹ̀ ẹja rẹ̀. dídì tí mo fi gbé eré àtẹ lọ́wọ́ á ti gbẹ. ìbẹ̀lẹ̀ sàásì. gbẹ̀mọ́ sàásì. ọlá kọ́tọ́ láàyà ni yóò ti máa gbàwé wọn tó máa jọ sẹ́yìn. ibùnibùnì mọ̀mọ́ máa ṣọṣẹ́ fún yín mọ́ ni ọṣẹ ti jẹ yín lára. iṣẹ́ ṣe fáńjọ ní òṣìṣẹ́. àlọ́ṣẹ ti jẹ yín lára. alẹ́ mi ti ẹ̀sà kẹ́kẹ́ kò wó lára. kò lè hó. ànígbà tó tún ọṣẹ ìbúra nítorí dúdú sí i. àlọ́ṣẹ ti jẹ yín lára wọ́n ti dì yín dáadáa wọ́n dì yín tán. àwọn ní black screen ni mo rí. the skin touch. òun ni o ẹrù ni. fọwọ́ àlàáfíà àgbà. ẹ ṣe sùúrù ọlẹ́wọ̀n. ọlẹ́wọ̀n. bó ṣe wá wà yìí àtàkèrè ìyọ́dàn ni tẹ bá wá fẹ́ lò ṣe tẹ bá kọ́kọ́ jí tẹ jí láàárọ̀ tẹ nẹ̀wẹ̀n ntọ́ àkọ́kọ́ tẹ bá kọ́kọ́ tọ̀ ntọ́ tẹ kọ́kọ́ tọ̀ ìtọ̀dájí tí máa jíyàn ẹ má tọ́ dànù ẹ gbé ibì kan ẹ wàá fi para òun lẹ́kọ̀ọ́kọ́ dà sí gbogbo ara lẹ́ẹ̀pa gbogbo ara láti rún orí àwọ̀ ẹ̀bà dànù. ń bá wọlé ìwé dànù túdè ní yọkọ̀kọ̀ túdè. lẹ́yìn ìgbà tẹ́ bá wá ṣe nìtẹ́. ṣé bí ìtọ̀ tèmi náà ló náà fi wẹ̀. rárá tèmi ló fi wẹ̀ ọmọ pé mi mú nǹkan ìtọ̀ mi ò kó bà lára rẹ̀. ìtọ̀ kó bẹ́ẹ̀ kì. ẹ wá o. yóò jiná lára rẹ̀. ntọ́ ọ̀kọ̀ọ̀kan lẹ́tọ̀ o ẹ má tọ̀ pọ̀ o ẹ má dàtọ̀ yín pọ̀ o. iye tí ẹ̀ lọ́tọ̀ mínírààsì. ṣẹ́ni tó wá wà yín lọ́wọ́ mi inú omi lẹ́ẹ̀dá sí ẹ pin méjì ẹ wá dànù omi tí tẹ́ lò ẹrú mi tẹ́ wàá lò yìí kì í ṣe pé ẹ máa mú kéèmọ̀ ẹ máa fi bùbú sí eré díẹ̀díẹ̀ kọ́ ẹ kàn gbé láìpò ẹ dà sórí ẹ wá gbọ́ ṣìkìṣìkì máa mi owó dé ṣìkìṣìkì máa mi owó dé ẹ̀yà ọwọ́ àlàáfíà gbogbo ni owó kòròbòdò tó ń ṣe. ọkàràmọ́ mo fẹ́ fowó gbajé lókè òfẹ́. gba fọwọ́ àlàáfíà ni sọ́wọ́ àlàáfíà náà ni. ẹ̀bẹ́ ni bó ṣe dáwọ́. ẹ̀bẹ́ wọ̀ tábà ni mo rè. wọ̀ tábà wọ̀ ọ̀fọ̀ nǹkan wá ti bọ̀ mí lẹ́nu ni mo rò pé rí ẹ lọ. yẹ kó di o pé. kí ni ṣe ń bẹ̀ tẹ̀kẹ̀tẹ̀kẹ̀ mọ́lẹ̀ bàbá lọ fún. kí wọ́n lè mọ̀ pé wọ̀ tábà. sẹ́gbọ́n. máa wo má mú lẹ́ẹ̀ o. ọwọ́ tí mi gbajé ló tù fẹ́ mi. ẹni tó ń torí ẹ gbàwẹ̀ tí ń jọ̀sìn. àwa gan múnú ró. ẹnìkan kì í fún wa lówó oúnjẹ. ìbọn tó wó fi dọwọ́ ẹ náà láwọn tá à ń ṣe ẹ bá ti lò tán ní sẹ́ńtì ọmọ ẹ ní ọmọ àbùn yín lówó. àmì o. àwa o ó ní kìlọ̀ gbogbo bàtẹ́ bá lò tẹ bá ti lò tán ẹ má sọ̀rọ̀ sẹ́nìkan o. sẹ́dọ̀ ọlọ́run. ẹ títí tẹ fẹ́ báyìí tẹ́ ìlú parí. láì ṣe wíì. ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ o kì í wá pé ńgbà tẹ bá fìtọ̀ para tẹ wá ṣe máa kẹ́ lágájá tàmádù yọ mẹ́hẹ́ o. bàbá dógún mi kọ ìgbòlò jáde. ẹ mọ bínú
òun ni torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ èmi tí ń rìkọ́ọ̀dù ẹ̀ lẹ̀ ṣùgbọ́n bó ṣe wà ní máa gbàgbé nǹkan. ní mẹ́mórì nù. tó bá fẹ́ bí mi lọ́rọ̀ ṣebí kémi ọmọ dà ló. nígbà tí dà ló gbogbo tó bá sọ gbẹ̀yìn náà lọ́ọ́ máa sọ káàkiri. ẹ tọkàn mi bá bí léèrè nǹkan kankan pé bó bàbá ṣe ni á lò. ọkàn mi ọ̀dọ̀ ló. kọkàn ọ̀sà ti máa sọ ọ́ síta. ọkàn mi ọ̀dọ̀ ló. ọkàn tèmi náà mọ̀ sọ fún lábẹ́ ẹnu. ọkàn mi ọ̀dọ̀ ló. gbogbo tó bá mọ̀ pọ̀ wà lọ́kàn yóò gbọ́kàn ni. máa wo ibóde o. ẹ fi parí. ìṣẹ̀lẹ̀ ọmọ ṣe hi. tó bá jẹ́ pé hi náà ni hi náà lẹ́yìn àwìn lọ. ó ṣe spa doctor jẹ́ nu. ẹ wá gbọ́ ẹ bá ti parí ètò ni tẹ́ ẹ sọ̀rọ̀ síra ẹ tẹ́ ẹ ṣe mo ní kẹ́ ẹ ṣe tẹ́ ṣẹlẹ̀ tí ẹ kọ́kọ́ kù láàárọ̀ tẹ́ ẹ kọ́kọ́ kù ìhun wọn bá gbé lọ́wọ́ ẹ gbà á lọ́wọ́ ẹ má bàa gbé. sáwà méjèèjì ọjọ́ jáde. àwọn kálukú kan padì ẹtì ẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ má bínú o àná mi ò lè gbẹ́rù lọ kí n mọ̀ràn ọ̀rọ̀ àǹkọ́ọ̀bù kọ́ o tó bá pàdé ọlọ́pàá tí wọ́n gbá àǹkọ́ọ̀fù lọ́kọ́. tó bá pàdé ẹlẹ́wọ̀n tọ́tọ̀ kà sí fún àjọ dáràn ní nǹkan. ẹ ń jọ ìjẹun lọ ní ni àdìkẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́n tí mi sọ sọ̀rọ̀ mi yé ẹ má gbàgbé ìtọ̀ tẹ́ kọ̀ọ̀kan fi wẹ̀rí o ẹ sì má gbàgbé omi tẹ́ dà sí rí wíì ṣìkìṣìkì máa mi owó ti dé ni ni. sẹ́rí olórin kan lẹ́jọ́ mẹ́ta yẹn tí wọ́n fi owó tí wọ́n ṣe lẹ̀kẹ̀ sí lọ́rùn. tó fi ní agbádá. wọ́n fi ní agbádá. ẹ̀sìn kí ni kì í ṣàgbádá mo ṣiṣẹ́ sí lọ́rùn. bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ gbèsè ayé ni ní tó kéré jù náà gbèsè ayé bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ìlú ni. ẹ wá máa gbọ́ tẹ bá wa àmọ́ mọ̀ pé yóò jẹ̀bi iná àwọn wa tó ní ṣerú àrà tó ń dáhùn bó ṣe wà tá a bá fi lè rí owó tá a rí owó tòótọ́ ààbùn yẹn 5 million. ẹjọ́ kọ́kọ́ hàn lára yín. ẹ má fẹ́ ibùdó padà o àwọn ọ̀làmọ̀dúkú o àwọn ìsàsàkẹ́ o àwa san lórí o tí n bá bùn yín lówó tẹ bá bú kíláǹtì yóò di wàhálà o yóò di wàhálà o. àní ẹjọ́ hàn lára yín náà ẹjọ́ kọ́kọ́ hàn lára yín. àwọn aláwọ̀ ẹgbẹ́ yín wọ́n fẹ́ ṣe festival wọn ní pé yín o ibi tá a máa dáàgì yín dé o. ẹ má ti ìfẹ́ nù. Gani ẹ kọ́kọ́ sábóló ẹnu yín ti pọ̀ jù àná yín ṣe mi ojú yín ọ̀tá mi. kọ́lé òun lè mọ̀ owó tí ó gbé wá fún mi ní àwọn arúmọ yìí. owó ẹlẹ́jọ́ ló fẹ́ gbà. àfẹ́ wàhálà. sẹ́rí omi ni ẹ gbé lẹ̀ ẹ wá bí a ṣe rí. owó dé ọjọ́ bó ti lé wọn jẹ. ìfẹ́ sọ̀rọ̀ tá a fi kó bí mọ̀ ọ̀fẹ́ mọ̀ practice. ẹnu tèmi gan gbọ́rọ̀ lórí pé mo ti wí nǹkan kan. bàbá ti jẹ́ àwa fún yín lọ́wọ́. Èmi bá sọ̀rọ̀, ẹ bá sọ̀rọ̀. Ẹni bá wa wò ṣẹ́jú wa kàn fún wa pẹ́ létí omi. Ṣé rí wọn òwò ṣé wọn wọn ẹ má fẹ́ kú bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. Kò ní túmọ̀ pé èwo ló ń sọ nínú kí ló ṣẹlẹ̀? èmi àtọ̀gbẹ́ mi jọ ní oṣù kan lè mọ̀ pé mo lè lọ́mọ mi ò bẹ́ẹ̀. kí la máa ṣe báyìí? I don't know. kí ló ń ṣe ẹ̀ náà ó náà ṣàǹkó mo ti rí ẹ ti pẹ́ gbogbo. ẹ mọ̀ náà mi ò lè lọ́nà. ṣé wọ́n á tì mí ní Àríkẹ́? ọmọ tó máa ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀? ó sórí má bínú. kí ni tiẹ̀ pẹ̀lú yẹn sí nǹkan tó bá wá bíbá yìí nìyẹn. oníṣẹ́ inú mà nìyẹn. mo mọ kí ni tiẹ̀ pẹ̀lú oníṣẹ́ inú. ó mẹ́lẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn mo ti ń wá tipẹ́. ó sọnù àbí. mo ṣe bó sọnù mo ti ń wá tipẹ́ ó wá jẹ́ pé oníṣẹ́ inú ló ń ká wọn mọ yẹn ó rí ni. bákan wà ní abayín bíbáyìí kákan jókòó kákan sọ̀rọ̀ mo ti rí ẹ tipẹ́. mi ò lọ sẹ́ẹ̀. kí ló ń ṣe náà má ṣe kọ́ báyẹn èmi máa ní. mi ò lọ ní náà ìwà mi ò lọ. wà á lẹ gbọ́ tí òbí sì mi ni jẹ́ ká lọ síbẹ̀ ò ní pẹ́ náà. ṣáṣá ní pẹ́. ní pẹ́ ọmọ mi. ọ̀gbẹ́ni wá kí ló ń ká ẹ lára gan nípa ọ̀rọ̀ ọmọ yìí. tó ń ká mi lára bíi ti báwo mo sọ ọkọ fún ẹ pọ́ ọmọ yẹn owó tó ti gbà lọ́wọ́ mi kò ń ṣe owó kékeré. so nǹkan tó bá wá bíbá yìí nìyẹn. kò ń ṣe tí mo bá wá bíbá yìí nìyẹn ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí bó ti wulẹ̀ kó rí ìgbìtẹnumọ́gi tèmi ọmọ yẹn ó máa gùn. jẹ́ kí gbìn rẹ̀ wá lọ gùn jẹ́ kí mi máa rọ̀ so wá fẹ́ já mi lẹ́nu yẹn. ẹja máa fọkàn bá yín bọ̀ ọ̀rọ̀ máa jẹ padà tẹ́. sórí bí wèrè bá ti fẹ́ ṣẹlẹ̀ nù léyìí bí ó ti máa wò rè o yóò máa tì ní ẹ mú báyìí 3D ni ẹ mọ̀ wò látọ̀ kan ṣé mo gáìdì. bó o bá ti fẹ́ rí wèrè àti bí gbogbo ò bá ti fẹ́ dàrú kọ́ mọ́ hó gbàn gbogbo mi lálẹ́ yìí. you are cooking yourself on the fire. jẹ́ sọ kankan fún ọ
owó tí ò sí èèbó ò rí gbà ó bí nísìn gbá bí mo ṣe jókòó yìí tó ti yọ nísìn débi kó mọ̀ pé ẹ̀ẹ́rì wèrè dìran bí mo ṣe ń wù ọ́ ọjọ́ sàṣàárè mo kàn wù ọ́ ni ọba lè di lọ́la o kówó mi ò dé o bẹ́ẹ̀ ni nígbò yí ọ̀la mo mọ̀ pé owó mi ò yàrá. ó wá fi mí ṣoògùn owó ó lè fún mi jóògùn. ta ni ó fi ọ́ sógun ìwọ tó ọjà sí nǹkan kan ọjọ́ owó pàápàá sílẹ̀ lọ́mọ pọ̀ béèyàn gbégbá lérú ẹ̀ lórí. àmọ́ olóòlò owó kí lè ọ̀la tó mọ́. bẹ́ẹ̀ni. mo sì rántí tí ìyá rẹ sọ wọ́n ní bó o bá ti lówó kí n ṣẹ́ẹ̀kì rẹ dáadáa o oògùn owó rẹ o yóò pa mí sí. ṣé ìran mẹ́ta máa tòsí kí bàbá ọmọ nì kí ìyá ọmọ nì káwọn náà tó wá jókòó bíi tẹ́ḿpúárì ọlọ́mọdé ń jókòó tẹ́ḿpúárì. àtòrí. o gbọ́dọ̀ lówó tèmi ni tèmi bá wá lówó jẹ́ n sọ fún ọ tí owó mi dé tọ́ya arọ ọgbà àyàwó ẹ̀fẹ̀ mi lè ọ. ikú òde. ẹ̀ẹ̀mẹ́ta ni wàá gbà tó ti yẹ nísìnyí kí lè fẹ́ kú sí. ikú. èmi kó àmúmọ́ra ṣé mo ṣẹ̀ṣẹ̀ kọ́ ni. ó ti torí owó ọlọ́fẹ́ ayọ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni mò ń sọ fún ọ. ìwọ kan sọ fún mi pé ògùn ọ̀rẹ́ la pé ìwọ àti ayọ̀ mọ́lẹ̀ ẹ̀jọ̀ mọ́ jíjó orí àga àlefa ó ti tún bá ń tún sọ. àwọn èèyàn ti rí ọ wọ́n sì ti sọ fún mi wọ́n lé òtẹ́ẹ̀lì lè gbéra yín lọ wọ́n ní báàlẹ́ kọ̀ọ̀kan jókòó sí nígbà bá ra mọ̀tínàt fún ọ tó náà múgò kan wájú kí sí ó lè bá a dùn. wọ́n ti tà mí sẹ́ẹ̀sì rí ọ. wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọ ọkọrin àrò ìtẹ́mi ń da sọ́ọ̀bù yá àmúkàì ní èèmọ̀ rò ní èèmọ̀ rò lọ́mọ gbin ìgbésí ayé ẹ̀ ó tiẹ̀ wá ná sẹ́ẹ̀ta mọ́ kọ́ ọmọ jí sẹ́ẹ̀ta ọmọ pọ̀ pé ọ ju irú ẹ̀ tájọ́ ṣiṣẹ́ náà tájọ́ ṣiṣẹ́ mọ́lẹ̀ kírù rẹ̀ mọ̀ gan lérí ó lórí wá ń bi iṣẹ́ ó tún yọ̀yàwó wa bá sùn ayọ̀ mọ́lẹ̀ wọ́n ń na wèrè tó jẹ ni sọ ti yọ mọ̀ pé yóò lù mọ́gùn lára rẹ̀ ń jọ kan. rántí pé kẹ́ni. ìmájẹ̀mú rẹ̀. pé kẹ́ni o. olólùfẹ́ dákun mọ́. pé kẹ́ni. wọ́n tún tẹ́ ọ̀wá ìdì sọ́sọ́ mi ìdè ó gbé ọ bẹ́ẹ̀ ni mò ń gbé ọ alẹ́ Instagram wọ́n mọ̀ wù ọ́n láìfù TikTok máa sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni bí ẹ ṣe ń follow bẹ́ẹ̀ wọ́n mọ̀ like wọ́n mọ̀ share ayé ẹ bọ̀ ni. olólùfẹ́. ṣé máa jẹ́ ibùdó mi àti ẹjọ́ dá ni pé ọmọ bá ọ̀rẹ́ tèmi ọmọ bá láṣepọ̀ ẹni tá a jọ wà níbi iṣẹ́ kan náà tó jẹ́ wípé òní lórí wa nínú iṣẹ́ ìmọ́lẹ̀ ó nìkan ní àgbà tiẹ̀ àwa ọlọ́mọdé lukodéètì tó ti yọ nísìn ṣùgbọ́n mi náà mọ̀ pé ń lówó ìyàwó mẹ́ta ní ìrìpilẹ̀sì ayé ẹ̀. mo ti gbìyànjú gbogbo tí mo ka ipa fún náà ni. wọ́n wẹ̀ lọ bí ìkótó egbò àti ó tiẹ̀ lẹ́nu olórin lẹ́nu. ta ni ọmọ bìnrin. kí lẹ wàá jẹ báyìí. èmi ò jẹ́ ń jẹ àlè. ayé ìsáde. èmi ò tiẹ̀ jẹ́ ń jẹ rẹ̀ owó àlè tó fi ṣe ń jẹ inú ilé yìí lè jẹ́ lọ bá mọ̀lẹ́ ayọ̀. mọ̀lẹ́ ayọ̀. lọ bá yọ̀ mọ̀lẹ́. ìwọ ni mọ̀lẹ́ mi bí wọ́n bá jẹ́ mọ̀lẹ́ mi kándù ni ó lè padà kú. your head is pushing you orí ẹ̀ tí ọ tó ti yọ ojú ní tí ọ wà lọ sọ́dọ̀ ìmọ̀lẹ́ ayọ̀. jẹ́ ìsáré lọ gbé wá. kẹ́ni tí n bá jí oògùn rẹ̀ tó ti yọ tí n bá jẹ́ oògùn rẹ̀. ṣé ọ̀rọ̀ kíkọ gúúdù. àtàbí jẹ́ kórìí òun pé wọ́n àbí kórìí ọ̀dà rú ọ wọn ti fi orí nǹkan jọkọtọ jẹpẹ orúkú wọn ti bọ́ bí o ti sọ̀rọ̀ àrùn ìmọ̀lẹ́ ayọ̀ ní ti bẹ́ lábẹ́ ẹ̀rì ọ̀dà ní bá tọ́lẹ́ẹ̀tì báyìí yóò tó máa jẹ yìí. kí la máa pè yín náà ẹ̀yin èèyàn ṣe ń fọkàn bá wa bọ̀ o ẹ̀yin èèyàn ṣe ń fòye gbé lọ o kàtìkàtì gbogbo wọn máa pọ̀ o jágbajàgba ṣáàlè yìí o èwo ló sàn nínú gbogbo wọn ká máa fòye gbé lọ kájọ jẹjú sílẹ̀ dáadáa ká lè rí kọ́mẹ́dì tuntun látún wá ẹ má fọkàn bá wa bọ̀ o ṣe é wọ́n o ṣe é wọ́n ẹ má fi bẹ́ẹ̀ jájá ọ̀rọ̀ yìí ò ní túmọ̀.
Abẹ́ orí ẹ má máa fọ̀rọ̀ ìṣẹ̀rẹ́ ẹni bá wà wò ṣẹ́jú wa kan wà. Ẹ̀lò tó ti bá sẹ́ẹ̀dì owó ni. Ìsọ̀rọ̀ àníbọ̀ rìsíìfù kọ́ọ̀lù ni ẹ̀ ti sẹ́ẹ̀dì owó. Èlò. Ṣé mo ti sọ̀rọ̀? Kẹ́kọ̀ọ́ bá mi tẹ̀lé sọ̀rọ̀ kó tẹ́ kó wà nìkan lọ sọ̀rọ̀. Ẹ̀yìn mi ta. Nẹ́tíwọ́ọ̀kì ló pé. Ọ̀sẹ̀ di kẹ́wù. Nẹ́tíwọ́ọ̀kì ló pé. Fi mí sí wàhálà. Tí máa ṣe ẹ̀yìn ọbẹ̀ yàrá. Press 1, okay. Mo ní ẹni tó fẹ́ fún ọ lówó ló pè ọ ni. Àní ọmọ sọ̀rọ̀ mi nìkan ló dé sọ̀rọ̀. Kí ló wí? O ti á sọ̀rọ̀. Èmi ò sọ̀rọ̀. Ọ̀rọ̀ mẹ́fà lọ. Àní mo rìsíìfù ni. Rìsíìfù ẹ ọ̀sọ̀. Mo ti gbé kọ́ọ̀lù, mo sọ mo ti sọ̀rọ̀, ọwọ́ sọ mo ti rìsíìfù. Ìwọ náà ti sọ mẹ́rin. Ìwọ lọ sọ mẹ́rin, ó ní mọ́ sọ̀rọ̀, ta ló pè mí? Nẹ́tíwọ́ọ̀kì ti tó pé o. Orí rẹ̀ ló burú. Èlé sọ kankan, èlé sọ kankan, èlé sọ nọ́ọ̀tì. Ó tán bí ó tán. Ṣé ní amọ̀tọ́ láti sọ? Ó tán bí ó tán o. Ṣé mi mọ gbọ́ pọ̀ sọ̀rọ̀? Àbúrò láti ìlú sọ pọ̀ sọ̀rọ̀. Ebú ọ̀nà ògbó mi láti ọ̀yà àní sọ fún kálukú ọgbẹ́ mi. Má sọ̀rọ̀. Ọjà sọ. Mo ti gbé kọ́ọ̀lù. Mo ti gbé kọ́ọ̀lù. Ìsọ̀rọ̀. Mo gbé kọ́ọ̀lù mi. Nẹ́tíwọ́ọ̀kì dáyé rù. Gbọ́rọ̀ rẹ o. Gbọ́rọ̀ rẹ o. Sílẹ̀ kọ̀ọ̀kan. Tí mo bá ti ń gbọ́rọ̀ rẹ sọ́mọ bàbá níwájú náà ọ̀ṣíán. Kábíyèsí lọ́wọ́ ṣàṣàyè sọ mo ti sọ gan. Ayé kí n gbẹ̀san fún wọn. Sọ́jà Àwọn kìlẹ̀ àbílẹ̀ Amẹ́ríkà títí ọ̀dẹ́ lọ́rùn. Move and east, move and ó dáhùn bí ó dáhùn. Sandy ó ti bọ́lẹ̀ lára máa gbé rè. Ó tán bí ó tán ẹ̀rá yẹ. Ó tán bí ó tán ẹ̀rá yẹ. Mo fi Ọlọ́run bẹ̀, mo fi Ẹlẹ́dàá àwọn èèyàn bẹ̀ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọmọdé ló ń ṣe mí. Gbogbo ìgbà yẹn tó dárò pé bóyá ó wà lọ́wọ́ mi, kò sówó lọ́wọ́ mi. Just find a space in your heart and forgive me, please. Káti wà ní pé space wa wà ṣe bí mo kàn máa ní kó sanwó olè lásán ni kò sáyé kò sí space. If you please. Kí ló fẹ́ ṣe? Mo ń bẹ̀ náà ni. Ló wá fẹ́ fọwọ́ kàn mí. Fẹsẹ̀ kúnlẹ̀ kó fẹnu ẹ̀ bẹ̀bẹ̀. Ṣùgbọ́n ọkọ ẹni mo jẹ́. Ọkọ mi. Ara mi dẹ̀ ń bó aṣọ. Ó ṣe mí dìde. Má jẹ́ kí n dìde, ó ṣe ń bínú. Owó tó ní kí n má fọwọ́ kàn. Ní mi fẹ́ kó touch mi ni mi fẹ́ ká ní body encounter rárá. Why? Zed. You always tell me you love me and you want me to touch. Perfect touch. Perfect. Kai now. Tí bá tẹ fẹ́ accept apology ẹ̀ náà gradual process ni. Kò ń ṣe kánjúkánjú bẹ́ẹ̀ yẹn. Nígbà tó ń gbá wọn bèbí kíṣù ẹ̀ káàkiri o mọ̀ pé èmi love ẹ o mọ̀ pé love ẹ kan wà níbì kan. Tèmi ń gbàdúrà tí mò ń gbàwẹ̀ tí mò ń sọ fún èmi mọ̀ pé èmi mímọ́ jọ mo fẹ́ kó lànà fọ́nà tèmi lẹ̀ lànà fún máa yìí lànà fọ́kọ́ mi. Ṣé o wà ń bẹ̀? Ṣé mi ló ń gbé lọ sóòtẹ́ 50,000? Ṣé o sorry gangan ni àbí torí pé nǹkan ti dàrú ló ṣe sọ pé you are sorry because mo fi pé òun bẹ́ mi pẹ̀lú arrogance. Even l'office gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi, even my boss gbogbo wọn like me o. Please má yẹ ká yé mi bàjẹ́. Your boss call your trailer ni àbí your kẹ̀kẹ́ na pé. Ife, I'm sorry, please. Ife. Please, I'm sorry. Má jẹ́ kí n bí ẹ̀rí o. Má jẹ́ kí n bí ẹ̀rí o. Èso ṣe ń bínú. Mi ì pariwo àbí ṣé mo bu ẹ̀jẹ̀. Mi ṣe kọ́kọ́ ẹ̀mí mọ́ ló ń fìyà jẹ. Jọ̀ọ́ bá mi bẹ̀ mí mọ́ kán ṣàdúrà fún mi. Ẹ̀mí mọ́ bá mi
ẹ̀mí mímọ́ ló máa ń ṣàdúrà fún yẹn. Bẹ́ẹ̀ni. Òun ní lọ ṣọ́ọ̀ṣì, òun lọ mọ́sìkì. Please. Fẹ́mi bẹ̀bẹ̀ ọ̀fọ̀ kù. Please. Ẹ̀yin ọkùnrin tá bá ń bá yín sọ báyìí ẹ̀ ní gbọ́ ẹ má ṣe báyìí ẹ má ṣàwò ṣé ìwọ mọ̀ pé igi lẹ́yìn ọgbà làwọn obìnrin ni àti pé Ọlọ́run tún fún wa ní gift ẹ pé a máa ń tètè rí nǹkan ahead tá bá ti wá rí tá bá wá sọ fún ẹ máa fi pé wàhálà wa ti pọ̀ jù tá bá ti wá lọ forí kó já pínta ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyàwó yẹn tó bá ìmí tó bá tún lówó lọ́wọ́ nu yẹn ní fi mọ̀ ìyàwó ìgbà yẹn lè máa mọ̀ pé wàhálà yìí ti pọ̀ jù o àbí bẹ́ẹ̀ kọ́ ṣé ìwọ mọ̀ pé ọkùnrin tí ayé ẹ̀ bá ń da tí gbogbo ẹ̀ ń lọ tó ń lọ smoothly ó mọ̀ pé ìyàwó ni onílù tó ń dún lábẹ́ omi. ó gbà. Dìde máa bá wọlé kó má rò pé. Pray for me fún ìṣẹ́gun. Níwọ̀ oòrùn ìlà oòrùn gúúsù àti àríwá káàní kó máa gba ẹ̀ káàkiri dìde. Thank you. Kìlá Áfíríkà màjìkì Áfíríkà màjìkì Yorùbá lálẹ́ òní ni ọmọ kan tó bá ti bẹ̀ ìyàwó wọn tọ́nu fíìmù kí ló ṣe isi orin sí. Oṣù bèrè oúnjẹ mi ìfún ní can we go to bed oúnjẹ tẹ òbí mi lè lu máa gùn mi ìyàwó ìbúlẹ̀ dùkìsì ọkọ òbídù. ẹn tó ń bẹ lẹ́yìn fún ẹ òun láńgẹ̀lì ẹ o olùjọ mèrè lójú ẹ ní o àmọ́ ó dá mi lójú ìṣàwádà o ẹ̀yin lẹ̀ ń wádìí ẹ̀ kiri bẹ́ẹ̀ ṣe ń wádìí ẹ̀ kiri ṣẹ́ẹ̀dẹ̀ padà wá rí i. Àwọn sún mi lọ. ẹ̀yin lẹ̀ ń wádìí ẹ̀ kiri. ṣẹ́ẹ̀dẹ̀ padà wá mú un. Kaba gbọ́ full stop. Mercy stop. ẹni ọ̀rọ̀ bẹ̀rẹ̀ yìí fún kì í jà o. Ẹ kú wájú o. Sobi inú àbọ̀rú àbọ̀ yìí. Àṣẹ̀dá nìtàn mọ̀lẹ́ sí. Ó lágbára yìí lọ. Láì gbọ́jọ́ ọkú. Kí lè kú? Lẹ́yìn òun lọ́wọ́ àtọ̀gẹ́. Kọ́bì kan tó máa bá mi kú. Níbo ló ti lọ́wọ́ tó fún ẹran tó pẹ̀lú wa? Àtọ̀gẹ́ wọn. Ká tó sọ àwọn ẹran màálù. DJ chicken mo bá rí. DJ beef lèmi èmi ṣe DJ chicken ẹran lélẹ̀ kìí ṣe chicken. Ìyá rẹ̀ sí kọ́ gèwọ̀n lè jàtí. Níbo ló sì lọ gèwọ̀n lè jàtí? Oko ni igi ìwèrè jàtí. Kí ló fi sílẹ̀ kí ìwèrè jàtí? Ẹran ni igi ìwèrè jàtí. Mo kàn. Ara fún mi sí ọ. Mo kàn. Sọ́yìn tó bá jẹ irú ẹran tó ń jẹ tí ọba ta yín tó bá jẹ gbèsè kò tí ń san. Bó ṣe ń wò bí. Láíláí bọ̀ rẹ̀ fà mọ́. Ara fún mi kí n taste. Taste. Ṣé bá yín níyọ̀? Taste ni ọbẹ̀. Taste lọ́bẹ̀. Ìgbà pé tí ó mú ní olójú kòkòrò jájẹ́ kó fi yòókù sí mi lẹ́nu. Oṣù tẹ́rì. Oṣù tẹ́rì. Mọ ìyọkàn sí káwọn pàtí ìlú lọ àṣẹ̀ṣẹ̀ dé ti àdú. Ṣé àmọ́ yé dára ètò? Àwọn kọ́ lára màálù. Àwọn ará màálù. Ẹni tó lè béèrè màálù lọ́wọ́ rẹ̀. Tí ẹ bá ní irú yìí, kẹ́ ẹ lọ tẹ̀sí ẹran lọ́dọ̀ àwọn abúta tó ń ta súyà. Ẹ jọ dìde ẹran. Yóò jẹ́ o. Lálẹ́ bá ọjà sí. Mú kàn sí. Fẹ́mi. Wá. Ilẹ̀. Ẹ fẹ́ rí wèrè pẹ̀lú nǹkan tẹ́ ń dánwò yìí. Ìdá méjì lọ̀rọ̀ lé ayé fi sí mi lẹ́nu ìjọ. Ọjọ́ fọ́ gíláàdì ojú. Nínú gbé wo. Kí ló dé? Kí ló ẹgbẹ́? Yóò gbé. Gbé kí ni? Ẹgbẹ́ wá gbọ́wọ́ burúkú tẹ ẹ fọwọ́ jóná ni ẹgbọ́wọ́ burúkú. Mádàmá ìjìnà. Mádàmá ìjìnà. Èyí kálí mo fi gbà á, èyí kálí mo fi gbà á, èyí ká mo fi gbà tèmi. Ẹ wo, bẹ́ẹ̀ dé lọ, ẹ ní lọ. Ẹ sì ní bọ̀. Bẹ́ẹ̀ dé lọ, ẹ ní lọ. Ẹ sì ní bọ̀. Bẹ́ẹ̀ tún wá dé lọ, ẹ tún wá ní lọ. Ẹ sì ní lọ tán. Mami, ẹ fún alẹ́ ẹran mẹ́wàá. Ẹ wo, ẹ fún alẹ́ ẹran ló kọ wa. Ẹ gbowó ló kọ àwọn tí wọ́n lọ. Sẹ́ẹ̀ lẹ́ja, sẹ́ẹ̀ lẹ́ran, sẹ́ẹ̀ níná mọ́. Ẹ ní ètí àká, ètí máa ká kọ̀ báyìí. Oní títa, olókùn, ìfún olókùn. ẹ̀yin lẹ̀ ń wádìí ẹ̀ kiri. Fún wa làámọ̀lá.
bẹ́ẹ̀ ṣe ń wádìí ẹ̀ kiri ṣẹ́ẹ̀dẹ̀ padà wá rí ẹgbẹ́ sàásùn wá ẹgbẹ́ sàásùn wá ẹ̀yìn wádìí ẹ̀ kiri ẹgbẹ́ sàásùn wá ẹgbẹ́ sàásùn wá ẹgbẹ́ sàásùn wá. ẹni ọlọ́run bẹ́ẹ̀ ọmọ bàbá ẹ̀ mú mi. ìjà ọ̀run. Àyọ̀jà ṣèjì rẹ̀. Omi bá fún omi ìjà ṣèjì rẹ̀. Yọ̀wọ́ fún àdìbọ́ọ̀mù. Yọ̀wọ́ fún. Ṣé ń wọ òwò ṣé ń wọ wọn o? Ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jàjà. Ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. Èwo ló ń sàn nínú gbogbo wọn o? Ẹ má máa forí wórí o. Ẹ má dẹ́ sa ejò ó léwu Mr. Nepa o. Mr. Nepa o. Mr. Nepa o. Kí la máa pè yín náà? Ẹ̀yin èèyàn ṣe ń fọkàn bá wa bọ̀ o. Ẹ̀yin èèyàn ṣe ń fòye gbé lọ o. Kàtìkàtì gbogbo owó máa pọ̀ o. Jágbajàgba ṣáà lè yí o. Èwo ló sàn nínú gbogbo wọn? Ká máa fòye gbé lọ. Kájọ jẹ́jú sílẹ̀ dáadáa ká lè rí mú o. Kọ́mẹ́dì tuntun la tún mú wá. Ẹ má fọkàn bá wa bọ̀ o. Ṣé ń wọ́n o? Ṣé ń wọ́n wọn o? Ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájá. Ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. Ilẹ̀ rí. Èwo ló ń sàn nínú gbogbo wọn? Mi ò rí. Ẹ má máa forí wórí o. Kàtìkàtì ẹ má dẹ́ sa ejò ó léwu Mr. Nepa o. Mr. Nepa o. Mr. Nepa o. A ò lè wà létí omi ká máa fi tán ṣọwọ́. Ẹ̀yin lẹ mọ ohun tó sọnù lọ́wọ́ gbogbo ìtẹ̀hún wá kiri. Ẹ tètè jẹ́wọ́ ara yín. Ẹni orí ìdáhùn ti dáná. Ẹ̀yin ni kẹ́ ẹ múra. Ẹ má máa fọ̀rọ̀ ìṣẹ̀rẹ́ abẹ́ orí. Ẹ má máa fọ̀rọ̀ ìṣẹ̀rẹ́. Ẹni bá wa wò ṣẹ́jú akàn wà pẹ́ létí omi. Ṣé rí wọn o? Ṣé ń wò wọn o? Ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ jájá. Ọ̀rọ̀ yìí ò ní túmọ̀. Kò ní túmọ̀ pé. Èwo ló ń sàn nínú gbogbo wọn o? Ẹ má máa forí wórí o. Ẹ má dẹ́ sa ejò ó léwu Mr. Nepa o. Mr. Nepa o. Mr. Nepa o. Ẹ dákun ẹ má máa jáná wá torí ó lè padà dìjà o. Ẹ má máa jáná wá ṣèbá ti sanwó. Ẹ má máa jáná wá ó máa lè di wàhálà o. Ẹ̀yin fẹ́ gbọ̀nà ẹ̀gbùrú gbẹ̀gún jẹ ohun tẹ́ ń wá nú akọ́ṣù.